láti 1960 tẹ́tí gba òmìnira àkọ́kọ́ tèmi máa rí ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá tó jẹ president rẹ o. Bẹ́ẹ̀ ni èmi ò ní pé bàbá Ṣónẹ́kàn ní president torí ẹ̀ lọ ṣe ń pè ní fìdí ẹ̀ kò lágbára kankan, kò sí nǹkan tó lè dá ṣe, òun gan bí civil servant ní so tó jà wá gbè tọ́ba rẹ̀ tó jà wá gbè àṣà sínú ẹgbẹ́ kan náà pẹ̀lú Aṣíwájú Bọ́lá Tinubu wọ́n tọ́ba rẹ̀ tó jà wá gbè àwọn nìyẹn o, ìyá ọjọ́ iwájú kí ó lè bá wa kọ́ àtòrí ilé. Nǹkan bí léèrè nígbà tá à ń ṣe ìpolongo ìbò, àwọn ètò wo ni ẹ ní lọ́wọ́ tẹ́fẹ́ gbé kalẹ̀ tẹ́ bá di ààrẹ? Ó ní mi ò lè sọ ọ́, ní kí n bá lọ sọ́kọ́ lọ pa mí. Jíre kùdìẹ̀kùdìẹ̀ tí bàbá Awólọ́wọ̀ ṣe, kùdìẹ̀kùdìẹ̀ tí Chief Abíọ́lá ṣe, òun ò fẹ́ ṣe, ìtumọ̀ ẹ̀ nìyẹn. Kí ni kùdìẹ̀kùdìẹ̀ ọ̀hún? Wọ́n lọ lérí, wọ́n lọ léka pé táwọn bá lórí àga àwọn á ṣe bá, àwọn á ṣàwò, àwọn á ṣe kòkó bàbá àṣàṣù. Àwọn tí ń tẹ́fẹ́ ṣe bàbá ní lára pọ̀ ní jẹ́ ẹ débẹ̀, ìmọ̀tàn lè débẹ̀ nísìnyí ó ṣe ẹnu ẹ̀ bẹ̀rẹ̀. Inú lóko ẹyẹ ń gbé, ó gbẹnu ẹ̀ dání, ó jẹ́ kí agbára tẹ̀ ń lọ́wọ́, ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún. Ẹ rí i pé láàrin ọ̀sẹ̀ kan tó débẹ̀, gbogbo ọ̀nà jalè jìbìtì tó jẹ́ páwọn ará bí ń ṣe ó kọ́kọ́ mú. Ó máa nira, kò sí ohun tó dáa tí ò ní nira, kò sí ohun tó dáa tí ò ní nira. Látijọ́ tí wọ́n ti dá ilẹ̀ Yorùbá lẹ̀, tán ti dá Nàìjíríà sílẹ̀, ọmọ South kankan, ọmọ ilẹ̀ Yorùbá kankan kò jẹ́ Director General Immigration, Controller General Immigration, kò péjọ mẹ́ta ó débẹ̀ ló ti yí padà. Ẹ wo bí wọ́n ṣe mú àwọn oníbodè, wọ́n ṣe fi sápò látọdún yìí, ẹni pé kò péjọ mẹ́ta òun náà wá ń ṣe ìpèsè tó tẹ́ ṣe fún ọ làwọn máa ṣe fún yín nísìn padà. Yorùbá ló wá ń kó sí gbogbo ẹ̀. Ẹni pé kátó àti ẹ̀ tí ìmúdìjókòó lọ ilé ìfowópamọ́ àgbà ló ti pọ̀ wọlé káàró òjìrè sí. Àti bẹ́ẹ̀ lọ. Ẹ má retí tọrọ, ẹ má retí kọ́bọ̀, ẹ rántí tàwọn ọmọ yín lọ́la o, ẹ rántí ti àwọn ọmọ yín lọ́la. Tí ẹ bá rẹ́ni tó ń ṣerú eléyìí, ẹ gbárùkù tì, nítorí gbogbo ohun tó ń ṣe fún ọ̀la àwọn ọmọ yín ni o, kò ń ṣe tẹ̀yìn, kò ń ṣe tèmi. Gbogbo wa ti dàlejò nílẹ̀ bàbá wa. Lómi lókè ọya, àwọn náà ń jẹ olórí Nigeria Port Authority. Wọn kì í tanná, àtùpà náà ń tàn, wọn tọ́nà mọ̀nàmọ́ná, àwọn náà jẹ gbogbo owó ẹ̀ náà fún olórí sí. Gbogbo ẹ̀ ni ó ti ní àyípadà, ó jẹ́ ti ní àtúnṣe. Tá a bá wá rí báyìí, ká má jẹ́ kí oníkálùkù
wa ló ní ipò àti ó máa kó nínú ìlọsíwájú ilẹ̀ Yorùbá yìí. Ẹ má jẹ́ kí ipa ti yín ó gbẹ̀yìn o. Àmọ̀ràn tí máa gbà yín nìyẹn o. Ẹ má jẹ́ kí ipa ti yín kó gbẹ̀yìn o. Ẹ má jẹ́ kó jẹ́ òun ló máa determine bẹ́ẹ̀ ṣe máa fún Yorùbá ní support, bẹ́ẹ̀ ṣe máa dúró ti Yorùbá. Ẹ má jẹ́ kó lówó. Ẹ jẹ́ kó jẹ́ dandan. Ẹ jẹ́ kó jẹ́ àṣeélẹ̀ fáwọn ọmọ yín. Ẹ jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún yín lọ́la, kí a bá má di àlejò nínú ilẹ̀ bàbá wa. Ìmọ̀ràn mi ò ní jù báyìí lọ fún yín o. Ẹ ṣeun, a dúpẹ́ sà. Iṣẹ́ ìgbé Yorùbá láwùjọ. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín o. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín o. Torí ẹ bá jókòó ti àwọn olóṣèlú náà, ẹ wọ inú àwọn ilé ẹ̀kọ́ gíga wa, yunifásitì, bí wọ́n ṣe ń kọ́ àwọn ọmọ ní èdè Yorùbá. Ẹ tójú bọ̀, wọ́n má sọ Yorùbá di àpàlàmọ́ lọ́wọ́. Ọmọ tó lóun lọ sí yunifásitì tó kàwé, tó lóun yanrantí nínú èdè Yorùbá, kò lè fàmì sórí. Ó burú jáì, kò lè fi àmì sí àwọn ọ̀rọ̀. Nítorí ìdí èyí, ó kọ nǹkan sílẹ̀, ó ń fi H sí S láti kọ fọ́lọ́run ṣọ̀tì ẹ̀. Gbogbo kíní wọ̀nyí, ẹ tójú bọlé o, ẹ tójú bọlé ìwé. Ẹ má tójú bọnú ilé nìkan, ẹ tójú bọlé ìwé, kí wọ́n má sọ àṣà yìí di pàǹbá kò mọ̀ lọ́wọ́. Ó di dandan pé mi ṣe ń rí. Ẹ jẹ́ kí a múra. Ìgbà yìí nímọ̀ràn pé ẹ ní láti dé. Níbi ọ̀rọ̀ olóṣèlú, Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.